Only Jesus TV. Wasila wà láyé nǹkan kan ò ṣe Wasila o gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kán lọ stop ẹ̀ kán mọ̀ pé RIP ara wọn ni wọ́n ń gbé jáde o Wasila wà láàyè ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o. Ilé ibi tí wọ́n ti ń bọ eégún olóòlù ibẹ̀ ni ẹ̀ ń wò yìí akọ̀wé eégún olóòlù ni bàbá tẹ̀rí tí wọ́n wọ native yẹn tí wọ́n dé fìlà látòrí péjì bọ́dà tí wọ́n ń pè ní SEM ni a ti gbé fọ́nrán yìí wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV láti lè mọ kódóró ọ̀rọ̀ la ṣe gbé wá torí pé ọ̀rọ̀ yẹn kò tí ì clear sáwọn èèyàn bóyá Wasila ti kú tàbí kò tí ì kú ní báyìí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ọmọ reliable source lélẹ́yìí ohun tẹ́ bá ti gbọ́n bí báyìí òun gangan ló máa jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ní wákàtí àtọ̀wọ̀ yìí so ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ bá lọ gbọ́ tẹ́ bá fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni ṣé Wasila kú àbí kò kú torí fídíò tí a gbé last yẹn ó mú tàbí ṣùgbọ́n wá kò sí ìdánilójú àwọn kan sọ pé ó ti kú àwọn kan sọ pé kò tí ì kú so ní báyìí sìn yìí eléyìí ni update láti jẹ́ ká mọ̀ kí ló ṣẹlẹ̀ gan ipò wo ni Wasila wà ẹ jẹ́ ká dìjọ gbọ́ ẹ ṣé yóò dára fún wa a ò ní kàgbákò ó yá lókè lọ́hùn. ẹ jẹ́ bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá sí. orúkọ mi ni Olúwo Ìṣọ̀lá Gbọ́láhàn Akeem. ẹ ṣé bàbá ẹ jọ agboolé bo la wà yìí sá. agboolé olóòlù ní òde ajé olóòlù nílùú Ìbàdàn tí wọ́n wà ní ìjọba ìpínlẹ̀ Ìbàdàn North East Local Government. ẹ ṣé bàbá wa pẹ̀lú ìròyìn tá a rí ní orí ayélujára nípa ọmọbìnrin tí wọ́n lóyún báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ sá. ṣé Wasila. Wasila bẹ́ẹ̀ ni sá. last year ó fídíò àwọn èrò olóòlù bẹ́ẹ̀ kò rí gbé dáadáa but this very year ní ọjọ́ Thursday tó lọ tó jẹ́ the last day tí olóòlù máa ń jáde so Thursday yẹn gbogbo ọ̀nà ọ̀rẹ́ méjì agúgù ìta mẹ́rin ló máa lọ so by the time tí olóòlù dé àdúgbò wọn ó múra bí obìnrin according to her ó múra bí ọkùnrin ó wá bọ́ sí fàràdà wọn lórí òkè ó wá ó ṣe fídíò coverage àwọn èrò olóòlù orí olóòlù gangan gbé so ti yé ṣùgbọ́n gbogbo àwọn tó wà níbẹ̀ ó gbé ato ó gbé àwọn míì náà tí wọ́n jẹ́ ẹntọ́ràǹdì olóòlù àtàwọn èèyàn yẹn ó wá gbé lọ sórí TikTok ó wá kọ sí TikTok pé this is olóòlù at Sokoti area àwa rí nǹkan yẹn ìgbésẹ̀ wa wáyé lórí ẹ̀ òun náà ìgbà tí wọ́n padà rí ó sọ pé ìgbà tí òun ti ṣe nǹkan yẹn lára àwọn ò ti yá but for the interest of peace torí táwọn èèyàn bá rí wọ́n lè fọwọ́ bà kí wọ́n máa nà án so àyìn láti mú kó lé a lọ fi sọ́dọ̀ àwọn agbófinró kí tẹ́ńṣẹ̀ yìí ó fi lọ sí ilẹ̀ tó gba àwọn tí wọ́n rí TikTok yẹn ní ẹ̀yà lọ bolé wọn. ṣé fídíò yẹn sì wà lórí TikTok báyìí. ó ti delete ẹ̀ bẹ̀tà wa kọ̀ọ̀kan ní lọ́wọ́ adẹ̀ láwọn pictures yẹn lọ́wọ́ tàbí lè ṣe back up against yẹn ó agree pé lóòótọ́ ló ń ṣe. ẹ ṣé bàbá wa a rí i pé fídíò kan náà circulate online bí tí wọ́n ti ń ṣe ìràpadà bí la máa pè fún oníbàárà later la wá gbọ́ pé wọ́n ní ọmọ yẹn ti kú báwo ló ṣe jẹ́ bàbá. ọmọ yìí ò kú o. ẹ bá wa sọ fún àwọn ará ilé kí wọ́n gbọ́ dáadáa. ọmọ yìí ò kú o Wasila wà láyé o. ẹ bá mi sọ fún ẹ. Wasila wà láyé nǹkan kan ò ṣe Wasila o gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kán lọ stop ẹ̀ kán mọ̀ pé RIP ara wọn ni wọ́n ń gbé jáde o Wasila wà láàyè ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o so gbogbo information tẹ́ ń gbọ́ tẹ́ ń lórí Facebook àbí anything yẹn pé RIP Wasila irọ́ ni ọmọ yẹn wọ́n ti ṣèrà padà fún nìyẹn kò sí nǹkan kan tó máa ṣe mọ́ àwọn rúmọlẹ̀ wọ́n ti gba tí wọ́n fẹ́ gbà wọ́n dẹ̀ ti tú sílẹ̀ pé kò náà mọ̀ ṣe mọ́ oná rẹ̀ tó ẹnu ara rẹ̀ sọ pé òun ò ní ṣe mọ́ so irú kú ló wá fẹ́ pa sàn ní wọ́n fẹ́ pa fúnra wọn ni tí wọ́n fi ń gbé RIP sórí kinní rẹ̀ kò tí ì kú o Wasila ń bẹ láyé ń bẹ lé wọn lọ́rẹ̀ méjì o. ẹ ṣé bàbá kí ni ìmọ̀ràn yín fún irú àwọn èèyàn bíi Wasila náà tẹ̀ máa ń worú wà yẹn. Wasila nǹkan ti fún ọ nímọ̀ràn jọ yẹn ó ní kí wọ́n má dẹ́jà ó ní tí wọ́n bá ti sọ pé èèwọ̀ ni pé òun ti ṣe báyìí ojú òun ti já pé láyé òun
tọdún Olóòlù bá ti ń bọ̀ gan òun ọmọ fi Ìbàdàn lẹ̀ nígbà Olóòlù bá tán òun padà wá sí Ìbàdàn torí tójú òun rí Ọlọ́run ni ò pa òun so káwọn kíkàlùkù náà rí kí wọ́n fi ṣàríkọ́gbọ́n bẹ́sẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá sọ wọ́n ní bàbá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún tá a mẹ́yìn lọ́wọ́ òsì tá a fẹ̀yìn rìn láti bí ìdè sẹ́yìn ẹni tí ò ní yìnyín ò ní yìnyín so kò sí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ẹni tí ò ní gbà ò ní gbà kórìí tèmi ọmọ ṣèmi ní adọ́run mòótọ́ o. ẹ ṣé bàbá wa lórí ọ̀rọ̀ táwọn èèyàn wa máa ń sọ online torí àgbọ̀ máa fi gbogbo ẹnu sọ tí wọ́n máa ń ní Yorùbá level ṣé Yorùbá level ni ọ̀rọ̀ Olóòlù. kí ni jẹ́ Yorùbá level ṣe bí kálukú ṣe tí ó jẹ ni kálukú wá nǹkan jẹ ní Yorùbá level ẹ ń bá fẹ́. bàbá mi tó fi wọ́n ṣe ẹ̀yẹ. òòṣà ò kí ń ṣe Yorùbá level o mọ́ débẹ̀ ni o tó bá ti ṣe ń èèwọ̀ ẹ̀rọ ni kójú ìrè orí tí ò yẹ kójú ẹ̀ orí kò sí ti jẹ́ Yorùbá level tí wọ́n fẹ́ sọ Yorùbá level bẹ́ẹ̀ lè máa sọ bóyá lórí ọ̀rọ̀ ọba bóyá lórí àṣà wọ́n dá sọ pé nǹkan yìí èèwọ̀ ni tó wá ní Yorùbá level ní tó lọ kọlù ẹ̀gbọ́n tí ìlú tí wọ́n máa lù fò lóòlù ni wọ́n á ní ó dúró dò lélù lóde ó dúró dèṣù ọ̀dàrà pé wọ́n tó bá dúró dò lóòlù níwájú tẹ òun dúró dèṣù. ó dúró dèṣù èṣù ó ṣe yóò ṣe mọ́ àwọn nǹkan rẹ̀ kò tí ń díjẹ́ Yorùbá level lọ́dọ̀ Olóòlù o wọ́n débẹ̀ ni tó bá ti débẹ̀ ó jìyà bẹ̀ fàkátì. ẹ ṣé bàbá ẹ bá dárúkọ nílẹ̀ kan sí. orúkọ mi ni Olúwo Gbọ́láhàn Ìṣọ̀lá Akeem tí mo jẹ́ akọ̀wé fún mọ́gàjí ilé ajé mo tún ń ṣe akọ̀wé fún odidi ilé ajé Olóòlù. tó ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí ètò ayé wa ò ní dojúrú ní kàgbákò ohun tá a máa ṣe tá a máa kí kábàámọ̀ sẹ́nu Ọlọ́run ní jẹ́ kí a ṣe é gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú fọ́nrán àkọ́kọ́ tí mo gbé síwájú eléyìí èmi ò mọ how fight is true mi ò mọ bó ṣe jẹ́ òótọ́ sí bóyá ó ti kú tàbí ó wà láàyè ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn gbọ́ mi dáadáa clearly pé mo sọ nígbà ìbọ̀ gẹ́gẹ́ bí Saheed ṣe sọ tàbádẹ̀ wo fọ́nrán kan náà títa Ọlọ́run sọ n tó ṣe náà ó ló ti kú so kò sí ìdánilójú ó dàbí àhesọ tàbí bákan ṣùgbọ́n fídíò eléyìí sìn ó ti tàn mọ́lẹ̀ sí pé ó ṣì wà láyé o pé kò tí kò wípé kò sí nǹkan tó ṣe é torí náà òun náà á ti kọ́gbọ́n tó yẹ kó kọ́ mo jẹ́ kìrìsìtẹ́nì tàbí mo jẹ́ mùsùlùmí tàbí mo jẹ́ oníṣẹ̀ṣe ìyẹn ò ní ká ní àfojúdi ohun gbogbo èèyàn gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ mọ̀ wọn ara ẹ̀ Ọlọ́run náà wá pé ká ṣe àfojúdi ẹni tó bá ṣọ́ rẹ̀ òun ni Ọlọ́run ń ṣọ́ àbọ̀ Ọlọ́run á dájú lórí ẹnì kọ̀ọ̀kan wa o ẹ bá wa ẹ̀yin náà ń tẹ́ bá rí sí ẹ̀yin náà ẹ sọ sí inú kọ́mẹ́ǹtì kẹ́ẹ̀dẹ̀ bá wa ṣíà kẹ́ láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.